Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Woswobi. A kú dédé àsìkò yìí gbogbo tí tó ń gbọ́ mi nílé lóko nírìn àjò a kú rè kú délé àmì ẹnurabi. Bákan náà a tún fi àsìkò yìí kí àwọn ọ̀gá wa ọ̀mọ̀wé olóyè Ọmọbalẹ́kùtì pé akú ọdún akúyèdún àṣeyíṣe àmọ́dún àti gbogbo ọ̀tọ́ bẹ ní Lágòdò níyì pẹ̀lú tọ̀ gẹ́gẹ́ bí ètò tí máa ń wá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ yìí tá a mọ̀ sí ètò ìmọ̀lóláyé nítorí pé Ọlọ́run ni ọba àṣẹ̀ká ayé àjọkẹ́ ọ̀run nítorí pé kò kí ọba kan náà àmọ́ ohun tí a fẹ́ gbé ọlọ́jọ́ ti tò ní ọ̀rọ̀ tó kàyéfì ni tó kà màmá ni pé tẹ́ pé ó ṣeéṣe ká má ti gbọ́ rí wọ́n ní àgbọ̀ lè rí àfidẹ́rùbọ̀ lọ́rọ̀ náà ni kí wá ní ọ̀rọ̀ náà tàbí gbé ọlọ́jọ́ ti tò ní ọ̀rọ̀ náà ó dá lórí pé nọ́mbà ló ń jẹ́ kí a mọ̀ra nínú ayé yìí nọ́mbà tí a mọ̀ sí òǹkà òun ni ló ń jẹ́ kí a mọ̀ra wa nínú ayé yìí tí a bá wò dáadáa kí a tó máa lọ sínú ètò nọ́mbà náà ẹ jẹ́ ká rí dájú pé ilé ìtawà yìí ìmọ̀ ni a lè fi lò ó nítorí pé Ọlọ́run tó dá ilé ayé kò dá nípa ti ara ó dá pẹ̀lú ìmísí ni bẹ́ẹ̀ ni ìmísí kan náà fi dá ilé ayé nítorí pé Bíbélì sọ pé nígbà tí ẹ̀mọ́ náà sì bà lórí omi ẹ̀mẹ́ náà ló pè kò sọ pé ara ló ń bà lórí omi ó ní ẹ̀mọ́ náà sì bà lórí omi èyí tó túmọ̀ sí pé ẹ̀mí inú ìmísí náà fi dá ilé ayé tó àní nọ́mbà ló jẹ́ kí a mọ́ra wa nínú ayé yìí lọ́nà wo ni ní nọ́mbà fi fà á lọ́nà wo ni ó jẹ́ pé nọ́mbà fi jẹ́ kó rí bẹ́ẹ̀ ní àkọ́kọ́ ẹ̀wẹ̀ a rí pé tí èèyàn méjì kan bá pàdé tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tí wọ́n sì mọ́ra wọn ọjọ́ tó bá pàdé a máa ṣe oúnjẹ ní pé bóyá wọ́n ti pàdé níbi kan tẹ̀tẹ̀lẹ̀ wọ́n á yọ̀ mọ́ra wọn wọ́n á kíra wọn wọ́n á ṣe wá mọ̀ létà tí wọ́n bá padà rí bí tí tó bá padà wà ní wọn wọ́n á gbà ṣe ti máa ń tẹ̀lé ẹni pé ó mọ̀ ṣe bí ọmọ ẹ̀gbọ́n alágbèjà nìyẹn wọ́n ní ṣé pé aráalé ló pàdé lọ́jà aráalé ló pàdé lájò láti ibẹ̀ lọ wọ́n dì mọ́ra wọn pé ẹ sì máa wo àgbà tí mo ti mọ̀ wọ́n mo lè ti ń ṣe wọ́n dáadáa mo ti ń gẹ̀ wọ́n láì mọ̀ pé ẹ̀jẹ̀ lórùn kan ara wọn ìyẹn ní ti ìrírí tí Yorùbá rí tí wọ́n sì mọ̀ tó sì dá wọn lójú nítorí pé Yorùbá ní àpọ́nlé ọ̀rọ̀ a sì ní kọ́tsọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere bí tí wọ́n lọ bẹ̀ ni wípé tí táwọn nọ́mbà kan bá ń vibrate lọ́wọ́lọ́wọ́ fún àpẹẹrẹ bóyá ẹni tó bí ní January 10th àti ẹni tó bí ní June 10th tí wọ́n bá ń tí ọ̀nà bẹ̀ bá ń vibrate ó ṣeéṣe kó jẹ́ pé nígbà tí ẹgbẹ́gbẹ́ mo ní sọ pé oṣù ló máa indicate bí a fẹ́ ṣe lo ìgbà àárọ̀ ó ṣe pé ìgbà tí èyí tó ń lo January ẹgbẹ́ wà lòun ló ń tẹ̀ ní ìgbà àárọ̀ títẹ̀ èyí tí a bí ní oṣù kẹfà a rí pé 6 lòun lò nígbà àárọ̀ títẹ̀ ó ṣeéṣe kó má pàdé nítorí pé nọ́mbà yẹn kò tá lè mọ ara wọn 1 6 ìkan ló 6 àmọ́ nígbà tí àwọn méjèèjì padà bọ́ sí ìgbà ọ̀sán èyí tí ṣe date tí wọ́n bí wọn tí ṣe ọjọ́ tí wọ́n bí wọn ẹ mọ̀ mo sọ pé ìtọ́bí January 10th tó bá dìgbà ọ̀sán abẹ́sìn lo 1 which means ó continue 1 nìyẹn abẹ́sìn lo 1 ìtọ́bí ní June 10th gẹ́gẹ́ bí mo sọ ní ẹ̀kan nígbà tó náà máa parí ìgbà àárọ̀ tiẹ̀ náà tí ó náà bọ́ sí ìgbà ọ̀sán tó ń lo díẹ̀ nígbà ọ̀sán ẹ̀fọ́ nígbà náà ọmọ ìtìjọ́ lo 1 1
from there wọ́n máa pàdé bọ́ọ̀ pàdé lókè wọ́n pàdé nísàlẹ̀ bọ́ọ̀ pàdé nísàlẹ̀ wọ́n pàdé lókè ló fi máa ń já sí wípé tí nọ́mbà ìbá ń vibrate lọ́wọ́lọ́wọ́ wọ́n máa rìnà pàdé ra wọn àwọn méjèèjì wọ́n lè wà ní the same state kọ́ máa pàdé ra wọn kí kọ́ máa pa wọ́n pọ̀ wọn kó já sí pé another state èmi náà tún lọ pàdé nígbàtí ọ̀rọ̀ bá padà ń wọnú ọ̀rọ̀ lè máa gbé pé mo ti gbé bí báyìí rẹ̀ nígbà ibẹ̀ náà lèmi náà ti kúrò wá sókè bí wọ́n á gbé ẹ̀ máa wọṣẹ́ ọlọ́run wọn náà ló sọ pé a ṣì máa pàdé nìyẹn ẹlòmíì wọ́n máa jọ wá ní the same state wọ́n jọ wá ní the same country wọn ò lè pàdé ní ibẹ̀ ó dìgbà tí ọmọ méjì bá kò ní country tí wọ́n wà wọ́n ṣe máa lọ pàdé ní òkè òkun tí ṣe abroad wọ́n á pàdé bẹ̀rẹ̀ wọ́n máa wọ pé wọ́n ṣe máa ju ìlú olúkálùkù ara wọn nítorí pé time tí nọ́mbà yẹn vibrate nígbà kan náà ni wọ́n pàdé yẹn kí ló dé tí wọ́n ti pàdé nígbà tí wọ́n jọ wà nílùú kan náà nígbà tó jọ wà lórílẹ̀-èdè kan náà tí wọ́n ní kò ra wọn tó wá padà já sí pé ìgbà tí wọ́n kúrò tó káàkiri kúrò ní state yẹn wọ́n ṣe lọ pàdé ní another state kí ló fa nọ́mbà náà ni ní sọ pé nọ́mbà ló mú wọn pàdé ara wa yálà ọkọ síyàwó ni tàbí ìyàwó sí ọkọ ni nọ́mbà ló máa pàdé ara wa ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ni nọ́mbà ló máa pàdé ara wa ní òde ayé yìí àwọn olómi ẹ̀wẹ̀ tí wọ́n bá pàdé ra wọn pẹ̀lú ìjà ni èmi ti rí ẹnìkan tó yẹ pé alàgbà ni ó lọ sí babish pẹ̀lú àwọn ọmọ ìjọ ẹ̀ nígbà tó di ní ìdájí wọ́n bu ẹ̀pẹ̀ sínú sáà pé wọ́n gbébọ̀ ní church pé wọ́n fàdà sí ilẹ̀ àánú wọn àárí olùkọ́ tó pàdé wọn lọ́nà tó ń pé níbo lẹ́ ń gbé ìyẹ̀pẹ̀ wẹ́yìn lọ alàgbàdá ló pé tó ló wà nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ó ní pé àwọn là ń tọ́jú bí ẹ gbọ́dọ̀ gbàṣẹ lẹ́nu wa kẹ́tó bu ìyẹ̀pẹ̀ òkun wọ́n fà bọ̀ wọ́n padà di ọ̀rẹ́ ní ibẹ̀ náà láti bẹ̀ lọ bó ṣe mọ ara wọn nìyẹn di ọlá mẹ́wàá wọ́n sì jọ ń ṣe ọ̀rẹ́ lọ kí ló fà ní pé àtikọ́ pé nípa ìjà lọ́ fi máa mọ́ra wọn ó ṣe pé àwọn nọ́mbà tí wọ́n fàwé ìjọba ọlọ́gbà ó ṣe pé nọ́mbà tó jẹ́ nọ́mbà líle ni so ló fi jẹ́ pé àpẹẹrẹ ìjà ló mú wá from there wọ́n padà di ọ̀rẹ́ èmi tí wọ́n padà di ọ̀rẹ́ wọ́n ti padà mọ́ra wọn ní pé èyí tí àsìkò bá fẹ́ wà wọ́n á jọ ní àṣepọ̀ tó pa ń pọ̀ yálà lórí business ni àbí lórí àjọrò fún nǹkan èmi ni nọ́mbà tó máa pàdé ara wa kódà èmi tí mo sọ̀rọ̀ ó ti ṣe mí rí nígbà tí a ṣe ń ya ilé gbé kiri mo gbálẹ̀ kan ní ọdún kan bó tẹ̀ jẹ́ kó ti pẹ́ díẹ̀ nínú àpamẹ́tẹ̀ mi wà wọ́n ti parí torí wọ́n new building ni so wọ́n bá ṣe débi kan ìwọ̀n tó bá sọ lọ́fún owó ìlọ́fún máa parí èyí tó kù nígbà tí èmi sanwó tó fi ń bá iṣẹ́ tó kù lọ wọ́n ní kí wọ́n fi faná wọ́n sọ ní kí wọ́n ti faná máa ní kí lọ wo iná tí wọ́n ṣe sí ibẹ̀ mo kọ̀ rí woman kan kọ̀ jáde sí mi ni ó ní wọ́n kù ṣé èyí lẹ gba àbámẹ́tọ́ abẹ mú ní èmi ni ó ní láíláíláíláíláíláí iná mi lọ fún láíláíláíláí wọ́n máa yọ̀nà yẹn ní madam ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ ó dá èèlò ni ẹ fi táàpù iná tọ̀dọ̀ tí yín èèlò ni kí n dá padà fún yín ó ní òun fẹ́ owó àfikọ́ yọ̀nà yẹn ní o èmi kọ́ mú kú ní ilé láńlọ́ọ̀dù ló ní ilé nǹkan tí láńlọ́ọ̀dù bá ti oníláńlọ́ọ̀dù náà ti faramọ́ pé kọ́ ń ṣe ní kọjọ́ ń ṣe kó ń yọ mo ní ìdájú kí ẹ̀yọ́ náà yín ẹ̀pẹ̀lẹ̀ tíṣà kó abẹ́ yọ iná yín padà wọ́n bá mi táàpù iná tí ibi tó ẹ̀kan ti múná wọn lọ múná tèmi wá ní ibẹ̀ fún mi ọjọ́ ìnà làmọ́ra mi ì mọ́rí fẹ̀mọ́dà mi ì mọ́rí ọjọ́ ìnà làmọ́ra àmọ́ nígbà tó di pé wọ́n ṣe bẹ̀rẹ̀ tán mo padà kó ọbẹ̀ fúlì later ó wá padà rí pé èmi gan ni ẹni tó jẹ́ pé kò ń close mọ́ jù nínú ilé yẹn ó padà close mọ́ mi gan ju gbogbo àwọn tí mo bá ní ibẹ̀ lọ àmọ́ kí ni fẹ́ fẹ́ bẹ̀ ni pé mo ń rántí ọjọ́ tí a kọ́ pàdé nínú ilé yẹn mo ń rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mo dì mú sọ́wọ́ sí mi ò fi jẹun náà pé ó máa nídìí ó sì máa ní àpẹẹrẹ
tó yẹ pé ìjà ni pẹ̀lú ẹnì kan fi mọ ara àmọ́ ẹni tó á jẹ́ one of the best friend nínú ilé yẹn èmi ló padà tó á jẹ́ padà again mo ń mú àwọn àpẹẹrẹ nọ́mbà wá fún wa ni mo tún gé mo sọ pé nọ́mbà òun ló mú àpàdé ara wa ní òde ayé yìí calculation ni gẹ́gẹ́ bí mo sọ pé a máa ní lápá tí a mọ̀ sí ipa tí ẹ̀dá wa kó ní ayé ẹlòmíì lápá tiẹ̀ àti lápá ti ẹlòmíì ó lè jẹ́ the same tó bá jẹ́ the same wọ́n á padà mọ́ra náà ni wọ́n wẹ̀ Jordan wọ́n á padà mọ́ra náà ni níbo mí dẹ̀ nìyí wọ́n á mọ́ra nǹkan kò lè pa wọ́n pọ̀ wọ́n kàn mọ́ra casually náà ni nǹkan kò lè pa wọ́n pọ̀ ó lè jẹ́ after some donkey years ní kó máa padà tó wá pa wọ́n pọ̀ maybe business or another area wọ́n padà pé àdẹ̀tí wọn rántí pé ọ̀bẹ̀t kòkò sáṣe pọ̀ kọ̀ọ̀kan tó dánmọ́rún láàrin wa ni ẹ wá wọ́n sìn kí ló fà á ni pé nọ́mbà yẹn kò tí ì work ni nígbà tí ó padà vibrate ó padà work nínú ìrìn àjò yẹn ẹlòmíì dẹ̀ nìyí nọ́mbà wọn ó papọ̀ ó vibrate nígbà tó di pé nọ́mbà tẹ̀lé kan ti change sí another pinnacle èmi tó pé we have 4 pinnacles nígbà tí nọ́mbà ẹlòmíì ti change àsọyépọ̀ kò ní sí mọ́ láàrin àwọn méjèèjì mọ́ ó ń ṣe láàrin lọ́kọláya dáadáa débi pé ọgbọ́n àti pé ọmọ ti wà àárín wa Yorùbá dẹ̀ sọ pé ọjà tí ọmọ bá ti wà àárín ẹ̀ ó ti di òkúta nù ọmọ ti wà ní wọn ọgbọ́n lọ́wọ́ padà fi máa bára wọn máa lò lọ nítorí ìsọlẹ́nu ọgbọ́n náà padà fi bá wọn fún máa rò lọ ó wá di pé kí ẹnìkan jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jẹ́ àgùntàn àbí kẹ́nìkan jẹ́ àgùntàn kẹ́nìkan jẹ́ ewúrẹ́ ní láàrin ọkọ láya nítorí pé wọ́n fẹ́ kí marriage yẹn kó dàrú ó tó àgbà ọgbọ́n èmi láì jẹ́ pé bí wọ́n fi sùúrù sí ibi tí marriage máa break sí nìyẹn kí ló fà á ní pé nọ́mbà tó tálì tó ń fabrate nígbà tí wọ́n jọ manage ara wọn yẹn tí ẹnìkan ti sún kò níbi tí ó wà sí àsọyípọ̀ kò lè dán mọ́rán mọ́ láti bẹ̀ lọ oríṣiríṣi nǹkan wọn máa rò bóyá third party wọn ló kó san láàrin ló jẹ́ kí ìgbé àwọn kó lọ dédé mọ́ ni oríṣiríṣi nǹkan wọn máa rò ẹlẹ́mì lè sọ pé ìgbà òtí lálákọ̀ tẹ́tẹ́ pé gómìnà bá padà ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan wọn máa rò ẹlẹ́mì lè sọ pé ọwọ́ ayé ni mẹ́wàá kò sí ẹ̀sà ayé ń bẹ̀ nǹkan tó dé ní báwọn ní sáàtà àkókò yẹn ni for the main time ni ẹlẹ́mì dẹ̀ ní á ti mọ̀ á fi sùúrù gbé pé fún ọgbà díẹ̀ náà ni gbogbo ẹ̀ma tó lójú nítorí pé nọ́mbà ló mú apàdé ara wa tó bá dẹ̀ tó mú apàdé ara wa dẹ̀ nìyí bí nọ́mbà bá ṣe tàdé sí ní àwọn méjèèjì lọ́ ṣe máa gbádùn ara wọn tó bí ó tó á dìpẹ́ nǹkan tí nọ́mbà bá tó á ń sọ bẹ́ẹ̀ náà ni nǹkan tó máa fàwé nínú ìrìnàjò àwọn méjèèjì ní pírọ̀dù yẹn nìyẹn torí pé àti sọ pé we have different characters of number gẹ́gẹ́ bí mo ti máa ń sọ bọ̀ láti ẹ̀yìn wá so nọ́mbà yìí ló ń fà á tó jẹ́ pé mímọ́ra yẹn bó ṣe máa close àti nǹkan tó méjì máa gbé ṣe láàrin ara wọn bẹ́ẹ̀ ni nọ́mbà òun ló máa pàdé ara wa nínú ayé yìí bí ó ti wù kó rí mọ́ bẹ́ẹ̀ ni bó ti wù kó rí mọ́ ẹlòmíì kò lè bá ẹgbẹ́ ẹ ṣe a máa bá ẹgbẹ́ àwọn ọmọdé ṣe kí ló fà nọ́mbà ni a ní pé ẹni tó bá kú àkú là bá ń jayé ẹni tó bá kú àkú ni a bá ń jayé kí ló dé fà ní pé nọ́mbà tí ọmọdé tó máa ń ṣe yẹn tó máa ń fabricate lọ́wọ́lọ́wọ́ ní pírọ̀dù yẹn àti tòun náà ó tálì mọ́ra wọn ni bẹ́ẹ̀ ni ó tálì mọ́ra wọn ni tó jẹ́ pé ìbáṣepọ̀ méjèèjì ogun rege nìyẹn ẹlòmíì wọ́n wá sọ pé
ẹlẹ́mìí máa ń sọ pé láìgbà tó ń tún àní kékeré tí tó fi dàgbà pé àwọn ohun kí n bá àwọn ẹgbẹ́ bíi bàbá òun ló máa bá ń ṣe ló máa bá ń rìn Vatican ni bó dẹ̀ ṣe máa rí náà nìyẹn náà nínú ìrìn àjò yẹn ẹlẹ́mìí sì nìyí láìgbà tí wọ́n ti bí àwọn tó lò sí ló bá ń rìn títí tó fi dàgbà gan náà àwọn tó sì lò sí ló sì tó bá ń rìn yọ̀ǹda ẹni pé kí ìgbésí ayé ẹ̀ kó padà sẹ́yìn ìgbésí ayé ń tẹ̀síwájú bẹ̀tẹ̀ àwọn tó ń lò sí náà ni ó bá ń rìn ẹ má jẹ́ ń tàn yín bí ó sọ pé ara ká má gan ara àkùrè gan Ọlọ́run ẹ má jẹ́ ń tàn yín jẹ nọ́mbà ẹni tó ń bá rìn ní gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti wí fún àbí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti sọ òun ló fàtẹ́ pé bíyà àwọn tó bá rìn yẹn tá bá máa wá lọ́wọ́ àwọn tó bá yẹn náà nọ́mbà yẹn náà ó tàdí mọ́ra wọn ni ní àjọṣepọ̀ wọn fi dán mọ́rán ní àjọṣepọ̀ wọn ló fi gún régé nínú ìrìn àjò yẹn. Nọ́mbà ni bẹ́ẹ̀ ni àṣé nọ́mbà ló máa pàdé ara wa nínú ayé yìí bẹ́ẹ̀ ni nọ́mbà ló máa pàdé ara wa ní agbára Ọlọ́run nígbà tí a bá tún máa tún mú ètò èmí wá bẹ́ẹ̀ ni tí a bá tún máa mú ètò èmí wá a ti sọ lórí nọ́mbà àwọn nọ́mbà kan wà tó pé wọ́n stubborn tó yẹ pé wọ́n ń kóyà jẹra wọn àbí kẹ̀ ó ń jẹ́ kí olóore kó jìnnà sí wọn àbí ó ń jẹ́ kí kán mìsì olóore wọn nípa ìwà àti ìṣe wọn láì jẹ́ pé ó ní ọwọ́ ayé ni tó yẹ pé nọ́mbà yìí náà ni a lè rí control àbí àìgbọ́ ẹ̀kọ́ tó àbí àfojúdi wọn nǹkan tó padà mú wa tó sì jẹ́ pé nọ́mbà yìí náà ni ló kọ̀ sí gbogbo ẹ̀ ní agbára tó lọ́wọ́ nígbà tí a tún máa parí lórí prógámù yìí a máa mú ètò yìí wá ní orí nọ́mbà torí òun ó dá lórí pé ọ̀nà lèèyàn ṣì mọ̀nà bẹ́ẹ̀ ni ọ̀nà lèèyàn ṣì mọ̀nà pẹ̀lú ní agbára Ọlọ́run nígbà tí a tún máa pàwá sórí ètò yìí máa mú nípa nọ́mbà yìí á sọ ní ipa rẹ̀ fún wa tó ibi tí a fi àdàgbà ètò tì sí ní lónìí ní eléyìí orúkọ mi kò yí padà èmi náà ni tiyín bẹ́ẹ̀ ni èmi náà ni olólùfẹ́ yín ọ̀jọ̀gbọ́n Ìbítáyọ̀ Joshua ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.